Ago. No more you buy. Ago. Echeme kenyeme. Ago. Ago. Mene yashime. Mene yashisuha. Nima suha. Nama suha. Waboloma wo. Waboloma wo. Waboloma wo kendi ampon kenga sasi afia. Atani bo chikon. Obo jenkoji. Obo weka nai. Obo shonke koyi. Obo shia kekai. Obo wadi sanke wo. Wake ehina apa. Wake ehima wa yili mako wabua mo ya ajaba. Wa yili mako wabua maji bo chofie ode. Akani bo ha mo nshino kofi chi abua wono. Maybe no keba ho shida. Akabi no jena kajibu mo kongo na. Fi yake o drum na ko mo ko so na ba he. Na okay abba. Okay shida ko play ha bo lebi ni. Mo ka fan chombo kenkle. No jono awo. Ka she no fini abaka je o de ayo manye. Fe hwele mo. E fe no ya. Fe wala se chele. Fe mo ko so to fe so much no chele. Wagago. Agame. Oh, Zuklante nyo kansha. Kadi amwafo mkono ko jomo chinojo. Fio ko safu ko ko jomo ajo. Obina so mkono, yanje mkono, udukwa mkono, suto mkono, na do mkono, aka e mkono, awunu masako mkono, meme se mkono, obu mkono, nyama mkono, obu mkono, adikwa mkono, kuna mkono, kuma mkono, osoma mkono, bento mkono, yo gba mkono se bi fenye ko nyuma. Obo shinto mkono, adade mkono, chawe mkono, komando mkono, aduso mkono, ankulo mkono, kweko ahitan mkono, gwa kakadono owibi owi ayaye metolo ditolo afiega obobi aje igbado vitete agbokaka oro ifenye ko mo awo sudade mkono, asambra mkono, obokoloto mkono, sen kofi sen kwa mfenye ko nyo ngo jomo na ko le aboyo aboyo ovie usheku pakubri katamanso bonso emisan aye ifojo akoma apotia asibi agbon ye ni o osuntwi osumpura efenye ko nyo ngo jomo jino abadwa akanye machanye klubi abife ninya machanya ankro chilacha mkucha ni fe nje ka jo puto apra ka jo puto ka gbe lama ka lama ka gba dasha e dasha ka gbe koyi ka je koyi ka gbe woji ne blublu na ncho mi nchanye hwe mi nchanye ma mi nchanye okanyo mi nchanye oshebra mi nchanye nshi ajo ni mle akọ me be ka bibi o mi bi wa se mi bi hwelemo mi bi noya mi bi ko be fa awo awo ye ni obi ene mo chobo ni obi ene na mi nche ni lasulo ya se fu eni obi ene mi da chema ni obi ene se no telefe ni obi ene okunu kwa ni obi ene asafa ni asafa chema ni obi ene asafa mbi ni obi ene na wo media fu eni bi wona se chama ko femu aya bo ko femu ko so fe su ma cheni obi ene mene so ani ma so ani o chiketia ni dromo na obi ni na wo ke sako kan na awo shipon wa wo ya gbe ke akun ọmọ kẹsíkọ àwọn onífẹ́ ọmọ yẹn èyí wọ́tọ́ ṣìkà wọ́tọ́ wàlà wọ́tọ́ ní fi hàn ní díẹ̀ jùlọ ajé ọmọ ní kẹsílẹ̀ mú kẹ́hà wò ṣùgbọ́n ní àfi àwọn tó kẹ jí àmọ́ àwọ̀ yẹn wọ̀ nù sùnà panakókò ní àtẹ̀ṣà wọ̀ yà sọ wọ̀ yẹ fún yà nyẹ fún àjẹ àwọn yà nyẹ máa là fún àná yà nyẹ tó fọ̀kyẹ̀ máa ngọ̀ ẹbí pàtó gbélé yẹn wọ̀ ẹ̀yà bí òṣìnà wọ̀ ẹ̀yà bí ìlànà ẹ̀mọ̀ kàtó yẹn wọ̀ akẹ́ni ọkùnrin àmì ẹ̀mí tó ń tẹ́ fúlàjẹ́ yà ní fẹ́ àwọ̀ àwọ̀ sẹ́ wọ́n bí ní ṣe àjọ ní mìlá pọ̀ ní afẹ́ fẹ́ abrahamu ní afẹ́ fẹ́ nyọ́jì yẹn wọ̀ ní afẹ́ dún ẹfẹ́ kané yẹn wọ̀ ní afẹ́ àmọ̀ kẹ́kẹ́ àmọ̀ awúyẹ̀ wọ̀ lọ́dún. ọ̀kẹ́ dín báyìí bínú ọ̀kẹ́ yà yà ọ̀ fẹ́ wọ́n àṣẹ ẹ̀kyẹ́lẹ̀ mẹ́ni mi sísú ẹ̀ pàpà wọ́n nà mẹ́kyẹ́ àwọ̀ mẹ́ni mi fẹ́ mo kò fẹ́ mo kò ní oṣù ẹ̀kẹ́ ẹ̀twi no kò sọ ayé ẹ̀yìn ẹ̀ wọ́n àṣẹ ẹ̀kyẹ́lẹ̀ jọmọ kẹ́ni lè kí ṣìkò fẹ́ ní wọ́n bí ẹni náà ajé o kájọ kẹjà mo kẹjá mọ́ ni ṣì mẹ́ni kẹ́ àmì kẹ́ àmì yẹn náà oṣù àjọ dàgbẹ́ tí n ti pẹ́ àmì bàkẹ́ àmọ́ ay musuka maso atele ami musuka maso atele ami mo ba pe ju she many so come trino am tax engine me na me tese to pa fai aja kumi ami na check am na mafta wo ye aja kumi na check na mafta wo on bi ni sha joni mla ko no so aye yin so ko pa se wo adro fi na wo fo ba jan show wo no ni to fla che won yen mene no kan fi okusun
me na me hye wo ye duma se afenyi wo afro ba jona hwe wo no ye duma se afenyi wo afro ba jona hwe wo no bi ni hia jona mra ko wo ya me wo ya obo no obo obo eh ntu ke flache aya bo wo fe eh bro efe ko no ko na ya ma jo ma jeje keba to ko fe no ko na bu ya yela anye se keba jo ma hye bi jona fo fo wo bi ni hia jo ni mra ko twa no me jona bla wo fe mene ebafiafi isafi benene oye bi ene du onduma ne keno mena fi ne we bi onduma mene joji pepe numu no osika ni jete so prote na du blom e bashi le kan de biye e batagbe ne ko de du ima mene ye wa du na e ba edu ima nikeje ba kwa bi ene e fo na pa ono gwa wo ye same ni amebu amekala ye ji na me ameka me libi kadi kada be li choke be ame ya yiro mene bina ka me wala mi mene mana tu ni okade ni yo bi jake ene ani usumi fa me ka bota ma omoyeli wa iwa mo yi keji afe ni pe be omowo abanya ye ka fe ko ene anya yo mo ya ke mini ma abayo we ni kadi krede ko ni yo jake ka duwe no mi ajo na yo mo mene mo na to glo mo e gba tro na etuna ka ko fu me ni sana ba du ame ke ditoko ake na me du ame ni ke la ko ame ye ba ya amoka me ye ba ya sagin la ba ya mi fa ba ko ame ene chwa ke osume amen ni shiake ne kembia digbeni amepa ame so fe ke imeje ba ya ko ni ka me tele ka ni imeje ba ko ame se aba ye ma fa mi ni ba me ke shade ame ke jomo ame ke ni papa nde je ke mba ne ke bia ka ji adu ne pe bene twa ke be agu o fe mo tori imeje na tu injole
ni ameka bini ameya ma oyo yake mene mana dune mo fia monika du mata no fio ho ni ofio ni bi ne sa no fio afine le kafi koni wo mani wo duwe sale ni wota wo ni ashe abashi batu na abaya afie na kata afie na no ni yo jeme bana wole Beji no mo no e o se kan ni ji ete o su na do krote wolomo na o su efe mene wo su nu wo chu di oduma eji odame akusu ni wo chu mene ne fio mi ake ogboma ke han di ofi ogboma ko ni chiya jo ni mle akwe ha kulle amuto ke bei ke ijamo ko ni ba ma o ke owo wa agbe ke ko mi ne ke o solio wo hin o ma no solio ko ni chiya jo ko ba ko yo jemeno no mo wa bia ke bene kusu no tu ka boyan to ko e overview ko ko bo ni kusu ete no ani kusu fe ete le police ale ya lele kusu no chu e ke nyene nchene na kusu ejuno wo chu kusu o fi amete ni pepepe chuko cha ko mo ko e te ko cha ko mo ko wa ti ubo wa ba ubo chu ake wo ye kuni ami ni kule baby mede amechi amekete ise ni pa me fe fa ke che jimi oni pa me fe fa wo fe wo ke wonchu ya do be ko memi alo ko so le ya ji tam tam me so le ta ji na pe wo fe wo ani bo nche ashile koni ni bi le te alo ni bi le fe totomo wo fe wo sa ti alo ami wo nye me ko na sa ti onu wo jaje abene mi pa wo nye me ndi asafa ti sa fo bi ni o ma le mi fa ibu ake wo fe wo ko ni wo nye wo nle no koni enisa alo
ba mi pali e o ke me ni sa ka ke me moto wonye me ko kuma fa me mi chi ame ya ke mi pa mi fe fa ake che ko wo mi pa mi fa mo sa fi lo ma mi fa po e o fi ko mi ko ni shi ajo ko na ko agbene wonye me kuma ni ame tafla che aka iska bi la ka ni ame new ni sa o pa mi fa ko na mi fe me ba mo to osu amashi osu e wo yo osu e kan o fi mo tri no o ta o no osu ahin osu akọ ko se mo agbene ye share yo ko make ha ken ya original of chiefs ndi do ke mi pa mi fe fa ake che do osu da do ko ti wulo mi pa mi fa ake wo sanji ne ba do ti amashi ame ko aishi ni ame yo ne ame ko na mi ka me nme ko me alo ame nme akọ ado ma batemi ni ame yi wo sane no ya e ha wo e ja ke o fe wo nhwe ni wo ma na nji osu e ahi osu akoma ko ese no yo ke ha onye me ke wo susuma ko ko me ni ose wo nye me amra fe ni tra ma amra lu sanje hanu ni ame ko wo sanje fe ni mo na ya ke ame fe obi ni shi ajo dum la ko bi ame wa ko be ba she no ba fa ma fi anu fi mu njo ko ni ele ki an wo fe ko suma me fe ni ma ji ko ko me akọ wo na ji ni ame wa me ke tra me ma machine uche jaseche yo so ashike bi no ji jaseche ji ama no block fi ma de no ne bi papa ni wo ke shida wa na ni ake ya ni wo ka ne bi a hun dromo na mele o wa fe kusun ni ni ma gudu mo le te ko ba to ko fa ko no ko fi to mi da ta na ni go chi fes agbene mi da ma bi fin shi agelele bi se bi ameba amba boy amete o fe kusun pepe o wo ke shida ha o wa wo yi mo nu pai o ku nu pai kusuma mu efe wo ke shida ha mi akelele amele ake kusun ye na ba fi agbene nwe fo paso mo bi afa boni awoje gbe nu wo ke ameye no bi na fi ni sandiku akaba aja ke shi ke ake he no fi he mbe fa ke mo ba bo ko so mo tumi de ba wo no ko wo npa mi fa wa ameye wo mala no koni to enjoy aba ji wa fi esidi mene ogama e wo shibon wo so le mo di agaji ma ni wo ke wo shibon ni na ni yo pe ba pa fa na you know how je wo to ni kem na nish atoshi ke je brema kanji wo du ma agesa ni ma fi dio ni ke bi ami e wo ya we ke ti ko wọ́n kẹ́ wọ́n sanje fẹ́ ṣùgbọ́n àmì yẹn dání àmì kìí níbi ní wọ́n pàgbẹ́ ní ká àmì ń bá àmì kẹ́bà hàn wọ̀ ìdí òun máa yé níbi wọ́n sọ́lé ọ̀ àmọ́ àmì kìí àmà sọ́lé àmì àmà wọ́n pàfà yìí ní kẹ́ kùsù ní ẹ̀ kẹ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ ó ṣe tẹ́ tó pẹ́ ayé nù àwọ̀ àga pààbẹ̀ atọ adi ayi idu esa ni ma fe di o bona fe ni yowa abo wo ke wo efe ni bi ni wo pa agbe ke ha wa afile yeli e mo di a se fun ni wo ma du mo wo ha am na lo fu ewu ti government e wu ilẹ̀ ń gọ́bẹ̀dẹ̀ ojútùmọ̀ ẹ̀gẹ̀ níbi àyà nàgẹ̀ náà wọ̀ bí ọ̀hán ọ̀pọ̀ àpò àbí ẹ̀hán àwòlẹ̀ láti fún ẹ̀gẹ̀ níbi ìfẹ́ lọ ojútùmọ̀ dàbà tún ẹ̀bí ẹ̀ máa dùn jẹ́ kẹ̀ wọ̀ pẹ́ sì kẹ̀ máa mú ẹ̀fẹ̀ ẹ̀ sá mo fi àmọ̀ rẹ̀ nìkẹ́jì bí ẹ̀ náà di gan ní oṣù ní the seat of government ẹ̀ káwọn tẹ́lẹ̀fẹ́ wọ́n tẹ́ fi ọ̀tẹ́ ẹ̀ ní kẹ́wọ́ wọ́n fi kùsù ní ayé inú ara wọn pàpà ẹ̀ afi ni abọ́mọdé náà yìí nù àwọn sọ mọ́ ẹ̀
wọ́n pa mi fa yìí ó tiẹ̀ tẹ̀ tó pẹ́ ìṣẹ̀ bá fún wọ́n kò sùn ní wọ́n bẹ̀rẹ̀ máa yí méjì lóní bà lẹ́nu máa dùn mọ̀ bẹ̀ bà ní mẹ́ni wọ́n yẹ́ mi kí wọ́n lórí pàṣẹ mi náà ìhà wọ́n dá àmọ́ ọmọ ní bàbẹ́kù ọmọ ní bàbẹ́kù àfi bàbá ó nàná ni nìkẹ́gbẹ̀ ní méjì èjì máa dùn mọ̀ mi kẹ́ máa hilẹ̀ máa di ó fẹ́ mọ́ mi tó ni àmìnà yẹlẹ kẹbù àmì ni mi mọ̀ bá gbọ́n ní wà abẹ́lẹ̀ kù mọ́ nínú lo ewo nu mi ìṣọ́ mi yà wọ̀ wọ́n ní wọ́n pété wọ́n yẹ àwọn ni ìṣọ́ wọ́n pété wọ́n ọ̀ṣọ́ wọ́n ẹni efi ọ̀ka ló gbé hàn wọ̀ afi fi hàn fi wọ́n pàpà yìí wọ́n apilẹ̀ sisi di yẹ kẹ́jẹ́ afi ojúbà abẹ́ afilẹ̀ wọ́n efi ojúbà hàn wọ́n lónìí wọ́n pa àmàmì fún àfa ẹ̀yà gẹ̀ẹ́sì ayé wọ́n kú sún nínú gẹ̀gẹ̀ hàn mẹ́gbẹ́ kẹ́kẹ́ àmì yìí àmì kápẹ́ àmì sika náà mi fi ọ̀wọ́ àmì kàágẹ̀sì bẹ́ẹ̀ àmì ahọ́n sika ó wọ́n kẹ́nu gbọ́ ẹ̀ nyẹ́ ká wọ́n kó ní wọ́n pè kó ní wọ́n náà wọ́n lè agẹ́gẹ́ wọ́n dùn mọ́ wọ́n asafo bí kòmè yá mọ́ọ̀mì ní ká mi pè mọ́ọ̀mì náà mà ní nà mẹ́rin náà mi fẹ́ níbi yẹ nà mi hàn àmì sika nà mi mú àmì nà mi tún àmì kòsùn náà mo lè ní òbí ọ̀ bùdá jẹ́ òwò òkùsùn nìkẹ́ yóò gbọdọ̀ jẹ́ gbọ́ lẹ́bàá náà ṣùgbọ́n mo ní bò ayé sika ní dùgbọ̀n ní olú ayé sika ní kẹ́sì ẹ̀ bó kẹ́ máa wájú ẹ̀ bá jọ òkè lọ mi pa mu fia mu pa yi o da yan bi e ka safo bi e ni ya ma mi e aga me ya ma mi ni ka ma na no ko alo me gbe yi do e na me iska me de na me ma me gba na me fi saka me ya ka me ti e ami stop ka me go to ye ami ni bi ami ke ba si ko na me ba si ka me ba si no ni sa che me de che ka me ba yi ko pa fa ya fi ne me ma le ba dun si wọ ìṣẹ́kù ẹ̀sìn ìjọmọ̀ ìyá gẹ̀ẹ́sì rọ́ọ̀mù lẹ́dúnmọ́sì ìdúnmọ̀ wulẹ̀ ní sàákẹ́kún ẹ wó láàtẹ̀ yẹ máa ní èmi ní sàlékún ẹ bá dùgbọ̀n ẹ̀yà wulẹ̀ odún ọ̀gbọ̀n yánni gbẹ̀gbẹ́lẹ̀ hàn kù ló tí ó ṣọ náà ó sọ lè mọ̀ wọ́n fà á pamọ́ ní wàá bí hàn ẹ̀ lòdì lóní hàn ó wulẹ̀ ṣẹlẹ̀ nikaji òtítọ́ náà ní ilé anáàlú wọ́n pẹ̀lẹ̀ fàáyé kùsùn ẹ̀lẹ́ akẹ́tù wọn máa ń sùn ẹgbẹ́ náà yẹbíẹ́ wọ́n lóní sáà ẹ bá pè kó ní dá àfihẹ́ ẹ bá dòmòṣì yẹ dú náà ẹ hàn wòlẹ̀ wọ́n náà fẹ́ kẹ́ ẹ̀ tí ìṣọ̀ náà ní ìkùsùn ajá kan rẹ̀ yíyẹ bàbá ọdún wọ́n pàfà ẹ́ ní wọ́n jẹ́ ìṣìnà ẹ̀ wọ́n fi di o tí ètè mi yẹn tọ́wọ́ fún un ẹ̀ bá gbélé àmọ̀ sí àwọn.